ilé tí mo wọ̀ lẹ́yìn ó di ilé owó, ọ̀dẹ̀dẹ̀ tí mo wọ̀ lẹ́yìn ó di ọ̀dẹ̀dẹ̀ ọlà. Ilé aláyọ̀ nílé gbogbo wa. Ètò kan tí èmi ọmọ yín olólùfẹ́ yín Bọ́sẹ̀ Akínọlá ti torí yín káàkiri wọlé onílé kiri náà la tún gbé dé. Ilé aláyọ̀ with Bọ́sẹ̀ Akínọlá. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé tẹ́ bá ti rí ilé aláyọ̀ ẹ ti rí Bọ́sẹ̀ Akínọlá, tẹ́ bá ti wá rí Bọ́sẹ̀ Akínọlá, ilé aláyọ̀ lẹ ń wò yẹn. Ilé aláyọ̀ ní ètò tí gbogbo wa ti máa kọ́ ẹ̀kọ́ kan àbí ìkejì lórí ìrìn àjò ìgbéyàwó oníkálukú, bóyá àwa náà lè rí ẹ̀kọ́ kan níbẹ̀. Ìwọ tó máa rí tó rí experience kan tó ní báwo ni tèmi ṣe wá rí, bóyá tó bá wo ilé aláyọ̀ wá rí ẹ̀kọ́ kan bẹ̀, wàá mọ̀ bí wọ́n ṣe ṣe ìrìn àjò tiwọn tí wọ́n ṣe wà successful nínú ìrìn àjò yìí. Ìwọ mi tún ti wá gbé ẹja ńlá lẹ́yìn, bí mo ṣe jù sódò báyìí gbàm, ẹja ńlá ló gbé. Ìdí tí wọ́n tún fi yàtọ̀ sí àwọn tá a ti ń gbé wá, èdè náà lè máa gbọ́. Bí wọ́n ṣe ṣe tí ò sí wàhálà tán sì tún fi ń rin ìrìn àjò náà títí dìsín pẹ̀lú ìfẹ́ àti ìfọkànbalẹ̀, tẹ́ bá rí wọn gan ṣe lójú wọn ń dán gbẹ̀rín, ẹ̀ tẹ́ lè mọ̀ pé wọ́n ní ìdojúkọ kankan. Èdè náà lè máa gbọ́. Àlejò wa tí mò ń sọ tí mò ń pè rí náà ni ìyá wa ẹ káàsán. Ẹ káàsán. Àkúdédé àsìkò yóò. Ẹ ṣé àdúpẹ́. Ilé ńkọ́? Àlàáfíà la wà. Gbogbo ilé tọ̀dọ̀ yín náà ńkọ́? Àlàáfíà la wà. Dádì ńkọ́? Dádì gbogbo wa wà. Àwọn ọmọ wa náà ńkọ́ ńbẹ̀? Àlàáfíà la wà. Kí ló tẹ́ mú dádì lọ́wọ́ ńgbà tẹ́ ń bọ̀? Dátìlẹ̀ Tuesday la fẹ́ wá síbí. Bẹ́ẹ̀ni. Ọ̀tún wá ní àkàn ṣẹlẹ̀ àlẹ́ wá Tuesday mọ́. Bẹ́ẹ̀ni. Bọ̀sí lẹ́nu wọn ṣọ́ra fún tiwọn. Ẹ bá wa kí wọn. Bóyá tá a bá tún pè yín nígbà mi, ẹ bá wa mú dádì lọ́wọ́. Ìlú àṣẹ. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò yín. Lórúkọ mi ni Mrs. Adébóyè aka The Boy. Mrs. Adébóyè aka The Boy. The Boy gbági kan lẹ̀ ń wò lórí ìjókòó yìí. Ẹ wọ́n ṣàtìwọ́n náà ọjà gbàdé. Ẹ sọ wípé ẹ béèrè ìyá The Boy, wọn á mú yín dé ṣọ́ọ̀bù wọn, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ìrìn àjò ìgbéyàwó yín ti tọ́dún mélòó báyìí? Ó lé ní 30 ọdún àti 5 àti díẹ̀. 35 years. Àti ṣéǹjì díẹ̀ lórí. Ó lé díẹ̀ ní 35 years. Bẹ́ẹ̀ni. Ìrìn àjò tó lágbára ni. Ìrìn àjò náà ní bàjẹ́. Àlàmọ́ mi. Kí ni ìdojúkọ yín? Báwo lẹ ṣe rìn tí ìrìn àjò náà fi pé yín títí di àsìkò tẹ́ wà? Mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi. Olúwa ṣeun. Torí ìrìn àjò yẹn ó lọ fà. Ó lọ fà. Tẹ́ bá ń gbọ́ ó lọ fà, wọ́n ló lọ fà. First born mi lọ bí ọmọ ọdún 2 nágbọ́ ọmọ mi dẹ̀. Láì gbọ́ nǹkan kan. Ọmọ tí ìgbà tẹ́ marry. Bẹ́ẹ̀ni. First born tẹ́ bí. Bẹ́ẹ̀ni 1990 February 1990. Ǹlẹ́ bí first born yín. Mo marry mo bí àkọ́bí mi ní May 26 1990 yẹn náà. Ẹbí mo ní 1990 yẹn náà. Mo tún wá di 1992 wọ́n wá gbé ọmọ mi wá. September 12. Ọmọ ọdún mélòó nìyẹn? Ọdún 2 kò pọ̀ ọdún 2 tàn báyẹn gan. Àní ọmọ tí wọ́n bí wá láti ta yẹn ṣọmọ ọdún ni àbọ̀ mo. Ọwọ́ ìṣẹ́bí ni àwọn sọ lè pa àwọn bí bébì. But bàtẹ́ mi ò rí tiwọn tó pé mò ń lọ mò ń bọ̀ mò ń rówó kà. Kò jẹ́ kí n rí pé nìkan bímọ. Kò dùn yín? Ó dùn mí ṣùgbọ́n ṣé mo pàṣẹ ọmọ gbági owó la ta sí. Ẹ mú owó lọ́kùnkúndùn. Owó la ta sí. Owó ní gbági ta sí. Èyí tí dáàdì ṣe fún yín yóò dùn yín? Ó dùn mí nígbà ó dùn mí mo ti rò díẹ̀ mo dúró pẹ̀lẹ́. Ẹgbẹ́ sẹ́gbẹ́ kan. Mo ti yàn bá ní kó máa lé orogún ìrọ̀lẹ́ ilé ayé ara rẹ̀. Ayọ̀kan ojú kan náà ni. Bẹ́ẹ̀ni. Owó dẹ̀ máa fò sókè ìyọ̀kan kò ní pé yẹn fi ń sáré kí pé orogún. Ojú kan lè máa wà. Ojú kan náà lè yàn á wà. Mo fi há para. Lẹ́yìn ìgbà náà nǹkan kí ló tún wá ṣẹlẹ̀ lórí ìrìn àjò yín? Yóò pọ̀ fa o. Ìrìn àjò tó gùn ni. So bá ti yàwó yẹn dé, à ń ṣe bí tọmọ tìyá ní bẹ̀rẹ̀. Ṣé mọ̀ àwọn ọkùnrin, kò sí mọ́tẹ̀ sí ọkùnrin. Láàárín kan, wọ́n bá tètè ìyàwó. Wọ́n gbé wọn lérí. Pé àyè ọdún 2 àti wọn kò sí páàrùn wọlé tira wa. Ẹ ṣe lọ́kọ láyà mọ́, wọ́n pa yín tì. Ẹyọ. Kálukú ń bá lé àníyàn ara rẹ̀ lọ. Ẹ̀ẹ́dẹ̀ lọ, kúrò ń bẹ̀. Mi ò lọ, náà sọ pé pẹ̀lú àwọn òbí mi. Torí mo fẹ́ lọ gbà yẹn, but màmá mi ní kí ló fẹ́ máa síká sí. Kí ló ń wá ká? Lọ bá lọ ṣọ́gòrí ẹlẹ́ ni. Ẹ tún ṣe ọmọge mọ́. Ibi tẹ́ ń lọ náà yìí náà lọ ṣe kejì ní. Bẹ́ẹ̀ ni. Àtúnfaradà nígbà tó yá lọ ṣáà. Wọ́n tún fẹ́ ìyàwó kẹta wálé. Nǹkan dé. Olóòtú ẹ̀ ń pariwo pọ̀. Ìyàwó 3 ẹ̀mẹ́yọ kan mọ́ra ẹ tún wọ́n wá pa yín sí pátápátá nìyẹn. Ọlọ́run wà jẹ́. Adúpẹ́. Ọlọ́run wà jẹ́. Ọ̀tá lè gbìyànjú ẹ̀ ṣùgbọ́n Yorùbá ní ẹni abálábà
ní bàbá. torí àní torí tẹnìkan kan lọ ilé babaláwo. bẹ́ẹ̀ ni. Ọlọ́run náà là ń ké pè. adé ń pè ń dá wa lóhùn. dá wa lóhùn. tó gbàràjò kẹta wáyé mi ò tó rọ̀ náà rò lọ títí. ìgbà tí kẹta wálé àti eléyìí tí wọ́n fẹ́ wọn dé tó jẹ́ kejì ṣé yàtọ̀ wà nínú ilé àbí kò sí? àyàtọ̀ olè wà láyé o tí Jésù èdè. ó sì tún lọ bẹ́ẹ̀. a tún lọ. kò yé mi o. ìdí ni pé ṣe hàn pé tẹ́mi gbà ìtàn tó ń fẹ́ yàwó lé òun ò lè gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn òfẹ́ wọn pa wọn tì. ọdún yẹn wá ń dàrú. but àwa àyàwó dáhà tá a dáná ni bàbá wọn pèpè ìyá alágbájá lónìí tí lọ mẹ́ka gbà náà bá ní yanjú ọ̀rọ̀ àwọn ológun méjèèjì káwọn tó dé o. wọ́n ti fà yín mọ́ra padà ńgbà náà. bẹ́ẹ̀ni wọ́n ti ń ṣe lọ́kọ-láyà. bẹ́ẹ̀ni. nítorí wípé ẹ fi sùúrù kún. sùúrù ni mo fi kún bíbẹ̀ ẹ̀kọ́ náà ni bàbá ti jí o. torí àgbà òjò tẹ̀yẹ̀ pẹ̀lú òun ò ní léwó. bẹ́ẹ̀ni ó lè ní onígbà fún. ìṣòyìn gbọ́dọ̀ ní ìfaradà àti pamọ́ra tí a bá fẹ́ jèrè ilé ọkọ. bẹ́ẹ̀ni ìfaradà àti ìpamọ́ra tó bá fẹ́ jèrè ilé ọkọ téèyàn bá fẹ́ pẹ́ ilé ọkọ ńkọ́. iná ẹ̀ náà sọ faradà. tí a bá fẹ́ pẹ́ ilé ọkọ ó pé yẹlẹyẹlẹ kiri o ọmọ ìyá mi tí a bá fẹ́ pẹ́ ilé ọkọ ó rí àrímójú kúrò ó sì ní àgbọ̀dánù ọ̀rọ̀. wà á gbọ́ wà á ṣe bí ẹni pò ń gbọ́ wà á rí wà á ṣe bí ẹni pò ń rí oyè mi. ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn tí ìgbéyàwó wọn fi pẹ́ tí fi ń dàrú. èmi ò jẹ́ gbà mọ́ bá nǹkan jẹ́ ni. bẹ́ẹ̀ ni. òdì ni a máa sọ pé ẹ̀mí gángan tí wọ́n kọjá wá bá mi ilé kẹjọ lọ báyìí tó pé wọ́n sì mí lọ́nà. mi ò sì lẹ́kẹ́ nìkan kan darí ìpẹ́ sí gàárì mi tí mo ti fomi sí. tó túmọ̀ sí pé ẹ kì í rojọ́ ilé yín sùn ta rárá. ẹ lọ́rẹ̀ẹ́ kò rí kò sùn tẹ́ fẹ́ bá discuss pé. ẹni orun bá pọn lọ sùn ilé ẹni ò tó náà wọ́n pàdé eégún. náà wọ́n sùn ládé ògùn. ìdí tí àgbùlọ̀ fi sẹ́nu ẹ̀ báyìí nílé ọkọ tó wá fẹ́ pẹ́ nílé ọkọ òótọ́ mi yẹn máa rú bí bàbá yá padà tòrò. àmọ́ tó bá jẹ́ pé nǹkan tó lágbára jù tí ẹ̀mí èèyàn ò gbé nǹkan ṣé yóò tún dé mọ́ra náà ni. ìṣòro tí ó jẹ́ Ọlọ́run já bá pàdé. àmín àmín. ìṣòro kankan táwọn àtàgbàrà àdúrà ò lè ká àbí tí bàbá sọ fọ́lọ́run ló kù. téèyàn bá bá ọkùnrin Tyson pàdé tó jẹ́ nínà lénìí nínà lọ́la ní fìyàn ṣe ń kọ́. ọjọ́ kan náà yóò gbọ́ ọkẹ́ fún yàn. nínà kọ́kùnrin máa nà yàn. ṣe rí àmọ́ rí bẹ́ẹ̀ ẹja bẹ̀rẹ̀ náà lọ́wọ́ obìnrin tó wá di pọ́kọ rẹ̀ bá nà ọkùnrin náà kọ́ ló ya wèrè láti máa lo obìnrin. obìnrin náà gbàtọ̀ kọ́ bá ní orí ẹ̀bù tó lórí tí náà burú yín dàrú ní lọ́kọ̀ sọ́kọ̀ tó sọ mẹ́ta fún òsè wọ́n gbà tí wá. mo tán sọ kílẹ̀ ní tí wọ́n rí èjì tó sà ṣe báyìí tó ṣe bí olúndù èso olúndù yóò bá ní atẹrímọ́lẹ̀ lọmọ tó ń wá. atẹrímọ́lẹ̀ lọmọ tó ń wá. bẹ́ẹ̀ni olóòtú mi atẹrímọ́lẹ̀ lọmọ tí ń wá. ẹ̀yin mẹ́ta yẹn lè wá jọ ní ìrìn àjò láti ìgbà náà títí dìsìn. à ń bọ̀ tó sáà kan ṣe pé mi ò lè gbà tí ìwọ bá gbà ìkẹta lọ. àwọn ò láfaradà kò lè gbà pé ṣé bọ́mọ̀ pé ní olórogún ni wọ́n tó wá bẹ̀ tẹ́lẹ̀. ṣé àwọn pọ́pọ́n ló ní súùtì àti ṣúgà lẹ́nu tó bá fẹ́ yàwó wọlé. súùtì àti ṣúgà ń bẹ lẹ́nu wọn yóò mọ dùn ní ẹ̀jẹ̀ tó bá tún wá mọ lájẹ gbogbo yóò mọ slow yóò mọ yọpọ̀. mọ́tò tó ń lò yẹn àwọn làwọn ní ilé tó ń gbé àwọn làwọn kọ́ fún un. ṣòyìn ẹni ò fẹ́ ń dúdùn á fi wọlé. bó bá wọlé tán tí ò rí mọ́tò ìtẹ́mi ẹ̀ bá ń rí kó tí ò rí lé gbé mọ́ wọ́n bá já dànù wọ́n bá já pa. ẹgbẹ́ pé aláàárọ̀ ló lálẹ́. aláàárọ̀ ló lálẹ́. téèyàn bá lè ní sùúrù ni o. téèyàn bá lè ní sùúrù ni o. tí wọ́n sì fi nínà kún tó máa ti na láàárọ̀ wọ́n lè na láàárọ̀ kan láàárọ̀ jásẹ́ o. bẹ́ẹ̀ni àmọ́ gbàdúrà ní kọ́lá má jàbó ní. onínínà pàdé ẹ ṣeun. ìgbàtẹ́nì kejì ẹnì kẹta yẹn wà lọ ẹ̀yin méjì yòókù wa múra yín lẹ́yọ kan. àmúra wa lẹ́yọ kan but ṣẹ̀ǹ pé wọ́n ní kò sí ọ̀rẹ́ orogún. kò sí ọ̀rẹ́ orogún. orogún kan àti ìyàfi rò kàkọ́ jẹ́ kó sí ọ̀rẹ́ orogún àmúra wa nìkan ṣùgbọ́n kálukú máa. ìwọ̀n rẹ̀ ló wá ṣùn ẹ ṣe gan mo dúpẹ́ ẹ̀yin èèyàn wa ṣe ti rí wípé ìwọ mi ẹja ńlá ló gbé ilé olórogún ni mo bára mi wọ́n dẹ̀ fi kọ́ wa wípé kò sí bó ṣe lè rú tó àwọn sì tún wà pẹ̀lú ọkọ àwọn ṣé ìfẹ́ tẹ̀yìn àtọkọ yín fi fẹ́ra yín níbẹ̀rẹ̀ yẹn ṣóṣù wà láàrin yín dì sí. pẹ̀lú ògbọ́lọ̀. wọ́n ti nífẹ̀ẹ́ yín padà dáadáa ìfẹ́ tiwọn náà sì kúrò lọ́kàn yín ẹ̀dẹ̀ ń gbé tọmọ ti ìyá báyìí. Yorùbá ní ìyàwó tá a bá fẹ́ràn lọ́mọ ẹ̀wù ni. ìyàwó tá a bá fẹ́ràn lọ́mọ ẹ̀wù ni tó túmọ̀ sí pé wọ́n tọ́jú àwọn ọmọ yín dáadáa Ọlọ́run ní kún wọn pa o ó náà máa bá wa bùkún wọn á bùkún fẹ́yìn náà o
gbogbo ibi tí ẹ ti ń mówó tẹ fi ń tọ́jú àwọn ọmọ wọn tẹ ti ń rìnrìn àjò ayé yín àpò náà ní gbẹ o. ẹ̀yin yẹn wa ṣé ìwọ lè gbàrú ẹ̀ ṣé mi lè gbàrú ẹ̀ àmọ́ àwọn ìyá wa sọ wípé tá a bá ti fi sùúrù àti ká gbọ́ ká ṣe bí ẹni pa àgbọ́ ká rí bá ṣe bí ẹni pa àrí gbogbo nǹkan tó le ó máa dẹ̀rọ̀ as long as tí ọkùnrin yóò bá ti mú nínà kún ó máa dẹ̀rọ̀ kò sẹ́ni tó perfect èèyàn lè rìn kórí ó máa mì kódà tó jẹ́ ọlọ́kọ kan oníyàwó kan gan wọ́n ń jà àárín àtẹnu ń jà wọ́n ń parí ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ilé àtọ̀nà wa ò ní dàrú ẹ jẹ́ ká lẹ́mìí ìfaradà tó wà mo ṣe máa ń sọ fún gbogbo gbà wípé ilé aláyọ̀ with Bọ́sẹ̀ Akínọlá ó wà fẹ́mi ó wà fún wọ ó wà fún gbogbo wa láti kọ́ ẹ̀kọ́ kan àbí ìkejì kọ́ kí ilé wa kó lè dúró. Ìyá wa ṣé nínú ìrìn àjò tẹ́ rìn kò sígbà tó dúdú rárá. Ó wà o. Nígbà wo ni. Ìgbà tó dúdú yẹn wà tó ti ẹ̀gùn díẹ̀ torí ìgbà yẹn kò sí nǹkan much lọ́wọ́ aláàjì nígbà yẹn kò tí lọ Mẹ́kà o ọmọ kan wá ṣàìsí lọ́wọ́ mi nígbà yẹn lẹ́yìn àbẹ̀ pé bóyá inú mi bàjẹ́ jù nínú ilé ọkọ mi. Látàrí pé ẹ̀rí owó tẹ fẹ́ fi tọ́jú ẹ̀ nígbà tó sick. Kò tí ẹ̀ sick o. Kí ló wá ṣe. Kò sick ìyàwó wọn kẹta yẹn ló mú lọ sí ṣọ́ọ̀bù nígbà yẹn tó sàdíjọ Sunday yẹn mọ́jú wọn lè jẹ́jọ́ Easter Monday lọ́jọ́ yẹn jẹ́ wọ́n yẹ kàn yọ ọkọ̀ fọ́ṣàn. Gèrè. Ẹ̀yọ so wọ́n gbà tá ìgbé lọ sí bítúṣà ó ti kú bàtí wọ́n bóyá ìyàwó yẹn tó pa bá rí owó tágbé lọ sí bítú bí orí yorùbá kankan báyẹn ni hospital agboolé la gbọ́ ọmọ yẹn lọ. So ìgbà yẹn nínú mi bàjẹ́ jù. Nínú ìgbéyàwó yín. Bẹ́ẹ̀ni. Dà ìyá wa ìgbà wo nínú yín dùn jù nínú ìgbéyàwó pàápàá lẹ́rìn àyìn àti aláàjì. Ìgbà tí inú mi dùn jù ìgbà tí mo lọ àjì. Ìgbà tí ẹ lọ àjì ṣèbálàjì náà ló rán yín ní àjì. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan ni torí pé wọ́n ṣe nǹkan tó dùn mọ́ yín lọ́kàn fún yín ṣé gbà tẹ dé Mẹ́kà ṣe rántí ṣàdúrà fún wọn dáadáa. Mo ṣàdúrà fún wọn dáadáa. ṣàdúrà yín sì ń gbà títí di sìn. Mo gbà títí. ẹ ní gbàgbà tí àdúrà ẹ ṣe gan mo dúpẹ́ ilé yín ò ní kàn ọ́ ọ̀dẹ yín ò ní dàrú àti ẹ̀yin àtàlájì ẹ̀ lóra yín pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni ṣe máa rí. nígbà tí ẹ wà lọ́nà tẹ wà lópèké sí dádì ilé yín kiri kí ni torí mo mọ̀ pé nígbà tẹ wà lópèké àwọn tí ò mọ ilé yín kiri ń gbà náà pọ̀. Wọ́n yapa. Wọ́n yapa tán lé yín kiri. Kí ló fi dádì fi wù yín tẹ́ fi rò pé dádì lẹ́ni tọkàn mi fẹ́ tí mo fẹ́ yàn gẹ́gẹ́ bí ọkọ. Torí pé ó jẹ́ olóòótọ́ láti lẹ̀. Wọ́n jẹ́ olóòótọ́ láti lẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n jẹ́ olóòótọ́ láti lẹ̀. Ṣé tó bá ní ní nǹkan náà lè máa bà. Tó túmọ̀ sí pé nígbà tí wọ́n fi gbé ọmọ wa bá yín tọmọ yín àkọ́bí yóò ti jọdún méjì lọ yẹn wọn sòótọ́ mọ́. Ibi òótọ́ ti wọ́ ni. Tó tẹ̀kọ́ téèyàn bá tí lówó lọ́wọ́ ìyá máa wá oníwà téèyàn bá ti lówó lọ́wọ́ ìwà tẹ̀yàn gángan yẹn. Yóò wá jáde ó rí pé nígbà tí wọ́n wá tẹ́jọ́ wà lọ́nà yẹn kò tí ì sí owó. Kèsì sẹ́ńtì ló ṣì wà ń gbà náà. Ẹ ti ṣe ṣòkòtò tírín ni wọ́n ṣe ń gbà yẹn àmọ́ ńgbà tí búrú yìí oníkẹ́ǹbẹ̀ ni wọ́n wọ̀ ń gbà yẹn kò ń ṣe ajé ìsìn náà wọ tírín. Gbàdá yìí méjì wá fẹ́ra yín tán kìíní ìdílé. Ọlọ́run ṣe á mi sí. Lábò bá sóòótọ́ dáadáa bọ́n ṣe mọ́ sọ òótọ́ yẹn wáyé mọ́. Àmọ́ báyìí wọ́n ti ń sòótọ́ wọn padà. Òótọ́ ò lè sí nínú Nàìjíríà gòrò òótọ́ lẹ́nu mọ́. Tó túmọ̀ sí pé wọ́n kàn fi òótọ́ yẹn kó yín lómi ọbẹ̀ jẹ yín. Ó dà kí ló wù yín jù lára dájú yàtọ̀ sí òótọ́. Tó wù mí jù ara ó pọ̀. Ó pọ̀ ṣé ilé sọ fún wa. Bí kéèyàn múra kó ọmọkùnrin múra kó ṣe é fi yàn gan. Ọkọ yín dùn rí wọ́n ṣe é fi yàn gan. Ìgbà wo ni dáàdì sọ fún yín pé àwọn nífẹ̀ẹ́ yín kàn yín. Kò lè mọ̀ sọ o níwájú Ọlọ́run àti ènìyàn. Wákàn ní ìyàwó mi I love you ṣẹ́yìn náà máa ń sọ fún wọn. Wọ́n máa sọ fún àwọn ọmọ gan pé mo nífẹ̀ẹ́ ìyá yín. Wọ́n máa ń sọ fún àwọn ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Ó tẹ̀ ní àwọn kọ́pù kan tí dájú bá ti ra bóyá wọ́n lọ ṣe fàájì tó bá ti ra pẹpẹ súpù tó bá ti gbé lé káwọn ọmọ bá ti ní kílẹ̀ dé wọ́n ní ara ìyá yín ni mo rà fún o ṣé dájú náà máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. Wọ́n lẹ́yìn ni mọ́mì ló ní kò ń ṣe àwọn ọmọ lóyún ṣẹ́yìn náà máa ń ṣe I love you fún dájú. Àwọn máa ń ṣe fún wọn. Nígbà wo lẹ máa ń ṣe? Àwọn tí màá ti rẹ̀ sọ wọ́n máa ti ṣe ṣe é pẹ̀lú pọ̀ pé dájú òun kan àkọ́bẹ̀ ọ̀tọ̀ àwọn ọ̀rọ̀ àmàlà ẹ̀ṣẹ̀ òun ìdíyà I love you àmì ti dá padà. Àmọ́ tó bẹ̀ kẹ́ sọ lójú orogún yín. Ta lorogún? Wọ́n wá bá mi lè mi nì. Ẹ máa sọ bẹ́ẹ̀ lójú orogún yín. Mo máa sọ mi mo nílé mi. Ṣé orogún yín náà ní àǹfààní àti sọ bẹ́ẹ̀ fún dájú lójú yín wípé ọkọ mi mo nífẹ̀ẹ́ yín? Àwọn lè pè lórí fún kí mi má sì gbà. Bọ̀ wọn ò lè sọ bẹ́ẹ̀ pé I love you lójú yín. Wọ́n lè sọ bẹ́ẹ̀ ebi lé lọ́wọ́. Ẹ̀tọ́ tẹ̀ ní làwọn náà ní. Àìbọ́ lẹ́ ń bẹ olóòtú. Ó ti padà yé mi. Ẹ̀yin èèyàn wa
ṣe tún ti rí wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé oníkálukú nínú ìrìn àjò tá a rìn ẹ̀kọ́ kan àbí méjì mo nígbàgbọ́ pé ẹ máa ti rí níbẹ̀. Ilé olórogún tí mo wọ̀ kò dá lé wọn rú, àwọn àtọkọ wọn sì nífẹ̀ẹ́, lóòótọ́ wọn ló gbóná lẹ́yìn náà ṣe mọ̀ wípé èèyàn lè rìn kórí ó máa mì, àmọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí wọ́n ní pẹ̀lú ìfaradà wọn àwọn àtọkọ wọn sì tún wá títí dì sí. Ìyá wa ẹ má bínú ìbéèrè tí mo tún fẹ́ bi yín, irú ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti ìyàwó tọkọ yín fẹ́? Ìfẹ́ tó yẹ máa ti ìfẹ́ tó dán ló wà láàrin àwa méjèèjì. Ìfẹ́ ẹ̀yin àti ìyàwó yín dán? Nítorí tàwọn ọmọ ni. Torí tàwọn ọmọ kò yé mi, torí tàwọn ọmọ tẹ́sí. Ṣé àpẹ tí orogún méjì bá ń ṣe ọ̀tá wọ́n máa ń fọmọ ológo dáná ogun ni. Wọ́n máa ń fọmọ ológo dáná ogun tí ò bá ti sífẹ̀ẹ́. So by fire by force ìfẹ́ gbọ́dọ̀ wà láàrin ìdílé yín. Wọn ò ní fi wá dáná ogun o. Àwọn àmì. Ọ̀rọ̀ lẹ́tún gbọ́ ẹ̀. Ṣé tí pé mi rin àrìn dànù mo ti sọ fún yín wípé ẹ máa rí ẹ̀kọ́ kan àbí kejì mú nínú ìgbìyànjú àjò tí mo tún ní lọ́tẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, màmá wa, ǹjẹ́ ẹ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn ọmọ ọ̀sìn tí wọ́n fẹ́ máa rí? Ìmọ̀ràn mi fún àwọn ọmọ ọ̀sìn tán fẹ́ máa rí pé kán lọ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Torí pàápàá àwọn ọmọ ọ̀sìn owó náà fi máa ń fi ọkùnrin. Owó ni o. Owó ni tó bá dẹ̀ ti tán ìfẹ́ máa tán. So sùúrù kán dẹ̀ ní ẹ̀sìn tí wọ́n yẹ pé kírísítẹ́nì ni kán jẹ́ káyọ̀ màwọn mọ̀ bí pé mùsùlùmí ni wọ́n kán máa ṣẹ̀ tó bá jẹ́ pé onífá ni wọ́n mẹ́ta náà lákúdé ayé bá wọ́n jẹ́ káyọ̀ mọ̀. Ọmọ ojú tó ń tán bá mọ̀. Wọ́n mọ̀ ká sì ní ṣùgbọ́n sì mọ́ máa lọ́jọ́ ilé wọn. Káàkiri. Fẹ́mi ọ̀jẹ̀ gbà. Tí wọ́n bá fámìlì ọkọ gan wọ́n máa fọjọ́ ọkọ wọn lọ̀ wọ́n. Lọ́pọ̀lọpọ̀ fámìlì ọkọ gan inú wọn ò dùn sí gbéyàwó wọn. Wọ́n lè kó bí ọmọ kìnìún kan wọ́n fẹ́ kọ́ ọ fẹ́ òfin lọ́ọ́ fẹ́ ọmọ kìnìún kan wọ́n á máa da ìgbéyàwó yẹn rú. Àkọ́lé ni pé ká ṣáà ní ìpamọ́ra pẹ̀lú sùúrù èèyàn fi ń jèrè ilé ọkọ. Ìyá wa ẹ ń sọ̀rọ̀ yìí pẹ̀lú àwa obìnrin, ọkùnrin tó máa ń tojọ́ ìyàwó ẹ̀ ńkọ́? Ọkùnrin tó máa ń pé little thing báyìí tíyàwó bá ti ṣe nǹkan kan gbàs ó máa kì mọ́lẹ̀ ó máa nà ni. Ọkùnrin tó jẹ́ pé tó bá ti rí àwọn ẹbí ẹ̀ báyìí ẹjọ́ àti tíyàwó ẹ̀ ṣe àti tíyàwó ẹ̀ ò ṣe ló máa tò fáwọn ìyàwó ẹ̀. Irúmọ̀ràn wo la ní fáwọn ọkùnrin yẹn? Ṣé olóòtú ṣe ara àwọn ọkùnrin tán bá máa ń ná ìyàwó wọn nínú Kùránì àti Bíbélì àfi wọ́n wé ẹranko nínú igbó. Àfi wọ́n wé ẹranko nínú igbó. Tó bá ti mú ọkọ tó bá ti ná ìyàwó ẹ̀ gbàgbà ó ti ń na àlùbáríkà rẹ̀ dànù. Àlùbáríkà ara ọkọ àbí ara ìyàwó tó nà. Lórí pé ọ̀pọ̀ àwọn báyàwó yẹn tún jọ ní tọkọtaya papọ̀ ó sì tún ti nà darí àlùbáríkà àti ẹ̀gàngàn tọkọ yẹn ó ti ń tà dànù síta. Torí tí obìnrin bá ro ọ̀rọ̀ àjìnlẹ̀ ọkùnrin tó bá fi mú omi lójú bí wọ́n bá yọ òṣìṣẹ́ kan tó bá gbórí ẹ̀ padà ọkùnrin yẹn ti tán. Tí wọ́n bá tàn ló pọ̀ ti tán nínú ayé. Tí wọ́n bá tàn ló pọ̀ kò dáa kí ọkùnrin máa nà ìyàwó ẹ̀ kò sì dáa kí ọkùnrin máa ní kọ́kọ́rọ́ lẹ́nu. Tó bá ti wá láwọn ẹbí ẹ̀ ń tó ṣe fún ìyàwó ẹ̀ wàá máa rò bí ìyàwó ẹ̀ bá súnmọ́ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ mà kó dáa. Irú ìrìn àbá tó jẹ́ ọmọ ìbáyẹ̀ kò tó pé tó yàwó fẹ́. Bá ti jọmọ ọmọ mi ó sì wà ń bébì ó jókòó tí ìyá ẹ̀ kó má wulẹ̀ lọ́kọ fẹ́yàwó. Àbí káwé rẹ̀ bá mú ìyàwó alóko kán fẹ́ fún un. Ṣọ ọmọ mọ́mì ọmọ wò ní bọ́ sọ̀rọ̀ mọ́mì o. Àmì o. Ṣọlá ọmọ mọ́mì sọ̀rọ̀ fẹ́ ẹ bá fọ ọmọ mọ́mì á ní sọ̀rọ̀ díẹ̀. Ẹ bá fẹ́ ọmọ mọ́mì á ní sọ̀rọ̀ díẹ̀. Ipò tó bá fẹ́ ra kankan máa sọ̀rọ̀ fún màmá mi ìyàwó mi nìkan bá ṣe kí n fún. Ìyẹn ò dáa. Ìyẹn àwọn ọmọ mọ́mì nìyẹn. Èmi ìgbésẹ̀ lọmọ báyàwó ẹ pé báyẹ̀ pé èmi àti àwọn mi fẹ́ ṣe kinní lálẹ́ ṣé kí n lọ. Báyẹ̀ wà àbí má lọ. Ayé tí ológo ọlọ́mọdé àṣeyàn ayé tí ológo. Àmì o àwọn ọmọ wa ò ní sí nọ́mbà mú o. Ọmọ yóò ní sí nọ́mbà mú o. Àmì o àmì. Ẹ̀yin olólùfẹ́ wa Ilé Aláyọ̀ with Bọ́sẹ̀ Akínọlá náà ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé tẹ́ bá ti rí Bọ́sẹ̀ Akínọlá ẹ ti rí Ilé Aláyọ̀, tẹ́ bá ti rí Ilé Aláyọ̀ ẹ ti rí Bọ́sẹ̀ Akínọlá. Ilé àtọ̀ ní ẹnì kankan wa kò ní dàrú pẹ̀lú àṣẹ ti tọ́lọ́ nígbà tó tún di ẹ̀ next time tá a máa tún pàdé ó dàbọ̀.